gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni tó tún jẹ́ olóṣèlú eyín Comrade Ọmọyẹlé Sowore tó díje du ipò ààrẹ orílẹ̀-èdè yìí lọ́dún 2019 àtọdún 2023 ó mà ti ju òkú ọ̀rọ̀ ó ti tú àṣírí ńlá nípa gbajúgbajà wòlíì oníṣẹ́ ìyanu orílẹ̀-èdè yìí ni tí ó dolóògbé ní nǹkan bíi ọdún 3 sẹ́yìn. ìyẹn wòlíì Tèmítọ́pẹ́ Balógun Joshua ẹni tí ó gba ayé mọ̀ sí TB Joshua tó jẹ́ olùdásílẹ̀ ìjọ Synagogue Church of All Nations tó wà lágbègbè Ìkọ̀tún ní ìpínlẹ̀ Èkó. bẹ́ẹ̀ ni Sowore jẹ́ kó dímọ̀ pé àìsàn rọpárọsẹ̀ ìyẹn stroke wà lára tó pa wòlíì TB Joshua, ṣùgbọ́n tó ní ìbẹ̀rù táwọn èèyàn yóò sọ pé òun oníṣẹ́ ìyanu lòun wá ìwòsàn lọ sí ilé ìwòsàn tí ò jẹ́ kí bàbá náà lè lọ sí ilé ìwòsàn ìlú gba ẹ̀mí lẹ́nu ẹ̀. inú ìfọ̀rọ̀wérọ̀ kan tí Sowore tó ṣe pẹ̀lú Cathroot inú mà ti sọ̀rọ̀ yìí tó sì ní ọ̀pọ̀ àwọn olùdásílẹ̀ ìjọ ní Nàìjíríà àtàwọn gbajúmọ̀ wòlíì tó ń parọ́ fáwọn èèyàn pé àwọn lè ṣiṣẹ́ ìyanu àwọn sì lè gbàdúrà láti wò wọ́n sàn. ìlú jẹ́ pé irọ́ ìlú kún ẹnu ọ̀pọ̀ wọn nítorí pé kò síṣẹ́ ìyanu kankan lọ́dọ̀ wọn tó sì ní bí àwọn náà bá ṣe àìsàn níṣe ni wọ́n máa ń kó lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n yóò gba ilé ìwòsàn tó dára lọ lókè òkun láti tọ́jú ara wọn. àsìkò yìí ni Sowore ló wá mú àpẹẹrẹ wòlíì TB Joshua wá. ó ní pẹ̀lú bàbá náà ṣe lóun máa ń ṣiṣẹ́ ìyanu tó. ó ní ìgbà tí àìsàn rọpárọsẹ̀ tó kọlù ó ní ọmọ bíbí ìpínlẹ̀ Ondo náà ìlú Turkey ní orílẹ̀-èdè Turkey ìlú gbà lọ. ó ní òtí ẹ̀gbọ́n orílẹ̀-èdè tó jẹ́ ti àwọn Kìrìsìtẹ́nì lọ olórílẹ̀-èdè àwọn mùsùlùmí ló tún gbà lọ fún ìtọ́jú lórí àìsàn rọpárọsẹ̀ ìyẹn stroke tó sì ní lẹ́yìn ìgbà náà ó yẹ kí TB Joshua kó tó padà lọ máa gba ìtọ́jú ẹ̀, ṣùgbọ́n tẹ́lẹ̀rù ń ba bàbá náà pé báwọn èèyàn ọmọ ìjọ àtàwọn èèyàn tó ń ṣiṣẹ́ ìyanu fún tó bá fi gbọ́ pé òun odidi tó ẹni tó ń ṣiṣẹ́ ìyanu àìsàn kọlù òun ò lè wo òun sàn yóò dàbí ẹ̀sìn àtàbùkù. inú ni ó jẹ́ kí TB Joshua má lè lọ fún ìtọ́jú tó ń pa mọ́ra tó sì ní eléyìí ìlú padà pa bàbá náà. Sowore tó wá jẹ́ kó di mímọ̀ wípé lásìkò ìlàkọjá wòlíì TB Joshua ó ní gbajúgbajà wòlíì kan tó ń jẹ́ wòlíì Umueke ti ìjọ Miracle of Dynamic Flame of Fire and Miracle Ministries tó wà ní ìlú Port Harcourt ní ìpínlẹ̀ Rivers tó ń sọ pé òun wo oríṣiríṣi àìsàn sàn òun sì tún máa ń wo àwọn tó ní àrùn rọpárọsẹ̀ òun lè wò wọ́n sàn. ó ní kí ló dé tí kò kúrò ní ìlú Port Harcourt wá sí ìlú Èkó láti wá gbọ́wọ́lé wòlíì TB Joshua láti wò sàn. ó ní gbogbo eléyìí sàkámàjì gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ àsìkò iná pé èèyàn pé irọ́ ni oníkálukú ń pa. Sowore ó wá gba gbogbo ọmọ Nàìjíríà nímọ̀ràn pé ká má ṣe dára wọn láàmú báyìí sàkà bá ń ṣe wọn ká tètè gba ilé ìwòsàn lọ ká má ṣe gbójúlé àwọn oníṣẹ́ ìyanu nítorí pé kò síṣẹ́ ìyanu kankan tán lè ṣe àti pé àwọn fúnra wọn ilé ìwòsàn tó dára jù lágbàáyé iná ń gbà lọ bí orí lásán kò bá ń fọ́ wọn.